dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa olùfẹ́ wa, wọn aṣeyín lọ́ba fún àánú àti ojú rere ńlá láti àrígbà o láti tún rí ọjọ́rú mìíràn nínú oṣù kejìlá. A sì gbàdúrà wípé ire, ìbùkún, ìtẹ̀síwájú, ìgbéga àti àlùyọ yóò rú fún wa lénìí ní orúkọ Jésù. Àti pé ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò lénìí yóò ṣe ayé àti ọkàn wa ní rere, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù yìí. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ, èní ọjọ́rú ọjọ́ 18 oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé Olúwa tí ń mú ni láradá. Olúwa tí ń mú ni láradá. Mú àkọ́sórí wa nínú ìwé Jeremáyà orí 4 ẹsẹ̀ 6. Jeremáyà orí 4 ẹsẹ̀ 6. Wò ó, èmi yóò fi ọ̀já àti oògùn ìmúláradá dì í, èmi yóò sì wò wọ́n sàn, èmi yóò sì fi ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà àti òtítọ́ hàn fún wọn. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé Máàkù orí 1 ẹsẹ̀ 29 títí dé ẹsẹ̀ 51. Ìwé Máàkù orí 1 ẹsẹ̀ 29 títí dé ẹsẹ̀ 51. A ó kà ní pépèpé nítorí àkókò wa. Nígbà tí wọ́n sì jáde kúrò nínú sínágọ́gù lójú kan náà, wọ́n wọ ilé Símónì àti Áńdérù pẹ̀lú Jákọ́bù àti Jòhánù. Ìyá Símónì sì dùbúlẹ̀ àìsàn ibà. Wọ́n sì sọ ọ̀rọ̀ rẹ̀ fún un. Ó sì wá, ó sì fà á lọ́wọ́, ó sì gbé e dìde. Lójú kan náà ibà náà sì fi sílẹ̀. Ó sì ń ṣe ìránṣẹ́ fún wọn. Nígbà tí ó di àṣálẹ́ tí oòrùn wọ̀, wọ́n gbé gbogbo àwọn aláìsàn àti àwọn tí ó ní ẹ̀mí èṣù tọ̀ ọ́ wá. Gbogbo ìlú sì péjọ sí ẹnu ọ̀nà. Ó sì wo ọ̀pọ̀ àwọn tí ó ní onírúurú àìsàn sàn. Ó sì lé ọ̀pọ̀ ẹ̀mí èṣù jáde. Kò sì jẹ́ kí àwọn ẹ̀mí èṣù náà kí ó fọ́hùn o, nítorí tí wọ́n mọ̀ ọ́n. Ẹ jẹ́ ká rí kọjá lọ sí ẹsẹ̀ 30 títí dé ẹsẹ̀ 40 títí dé ẹsẹ̀ 43. Ọkùnrin kan tí ó dẹ́tẹ̀ sì tọ̀ wá. Ó kúnlẹ̀ níwájú rẹ̀, ó sì bẹ̀. Ó sì wí fún un pé bí ìwọ bá fẹ́, ìwọ lè sọ mí di mímọ́ o. Jésù ń ṣàánú rẹ̀, ó na ọwọ́ rẹ̀, ó fi bà á, ó sì wí fún un pé mo fẹ́, ìwọ di mímọ́. Bí ó sì ti sọ̀rọ̀ lójú kan náà, ẹ̀tẹ̀ náà sì fi sílẹ̀, ó sì di mímọ́, ó sì kúrò. Ó sì kìlọ̀ fún un gidigidi lójú kan náà, ó sì rán an lọ. Ó sì wí fún un pé wò ó, má ṣe sọ ohunkóhun fún ẹnikẹ́ni o, ṣùgbọ́n lọ fi ara rẹ hàn fún àlùfáà, kí o sì fi ẹ̀bùn ìwẹ̀nùmọ́ rẹ tí Mósè ti pa láṣẹ ní ẹ̀rí fún wọn. Ṣùgbọ́n ó jáde, ó sì bẹ̀rẹ̀ sí ní kókìkí àti sí ìtàn ọ̀rọ̀ náà. Ó sì sí tan ọ̀rọ̀ náà kalẹ̀ tó bẹ́ẹ̀ tí Jésù kò sì lè wọ ìlú náà mọ́, ṣùgbọ́n ó wà lẹ́yìn odi níbi jù. Wọ́n sì tọ̀ ọ́ wá láti ìhà gbogbo ibi wá. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní ẹní ọjọ́rú. Àwọn oyè Ọlọ́run máa ń fún wa ní ìdánilójú àwọn ohun tí a lè rí gbà lọ́wọ́ rẹ̀. Fún àpẹẹrẹ, ọ̀kan lára àwọn oyè rẹ̀ ni a lè rí nínú ìwé Ẹ́kísódù orí 15 ẹsẹ̀ 26, níbi tí ó ti sọ wípé èmi ni Olúwa tí ó mú ọ láradá. Èyí fún àwọn onígbàgbọ́ ní ìdánilójú wípé kò sí bí ó ti wù kí àìsàn náà le tó, Jèhófà Ráfà lè wò wá sàn o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn dókítà ní ìpele tí wọ́n ti dára jù, àti wípé ó jẹ́ iṣẹ́ fún dókítà kan láti rán àwọn aláìsàn sí dókítà mìíràn tí wọ́n ní ìmọ̀ àti òye láti ṣe ìkápá àwọn àìsàn mìíràn. Èyí ni ohun tí ó ṣẹlẹ̀ sí obìnrin onísun ẹ̀jẹ̀ nínú ìwé Máàkù orí 5 ẹsẹ̀ 15 títí dé ẹsẹ̀ 24. Àwọn dókítà rán lọ sí ọ̀dọ̀ dókítà mìíràn títí ó fi ná gbogbo owó tó ní. Ní ọjọ́ kan ẹ̀wẹ̀, ó bá oníṣègùn ńlá pàdé. Ẹni náà tí kò lè rán lọ sọ́dọ̀ ẹlòmíràn láéláé. Ní ọjọ́ náà ó sì rí ìwòsàn. Jésù Kristi ti mú ìmúláradá rẹ̀ dájú, nítorí a nà án tí a sì kàn án mọ́ àgbélébùú nínú ìwé Àìsáyà orí 43 ẹsẹ̀ 5. Ó gba ìnà láti ọwọ́ àwọn ọmọ ogun Róòmù kí a lè fi ìgboyà wípé àìsàn àti ìrora kò ní ààyè nínú ayé rẹ mọ́. Ó mú àìlera rẹ lọ sínú ipò òkú. Èyí túmọ̀ sí pé wọ́n ti lọ títí láéláé. Látòní lọ, mo fẹ́ kí o mọ Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run tí ó múni láradá. Nígbà tí o bá ka ẹsẹ̀ Bíbélì
ibi tí Mátíù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlógún tàbí Lúùkù orí ìkẹfà ẹsẹ̀ ìkọkàndínlógún, ìwọ yóò rí wípé Jésù mú gbogbo àwọn tí ó wá sọ́dọ̀ rẹ̀ láradá. Kò sí aláìsàn kankan tí ó nira fún, kò sì sí àìsàn kankan tó nira fún láti wòsàn. Kò sì sí ẹni tí ó ní àìsàn kan tó pọ̀jù fún un láti wòsàn. Tí o bá ní àìsàn kan tàbí òmíràn tàbí àrùn kan nínú ara rẹ, tọ̀ oníṣègùn ńlá lọ, yóò sì mú ọ láradá. O gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀wẹ̀ wípé ìmúláradá jẹ́ oúnjẹ àwọn ọmọ. Ìwé Máàkù orí ìkeje ẹsẹ̀ ìkẹrìnléníogún títí dé ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Tí o kò bá jẹ́ ọmọ Ọlọ́run tàbí tí ò ń pe ara rẹ ní Kìrìsìtẹ́nì ṣùgbọ́n ò ń gbé inú ẹ̀ṣẹ̀ síbẹ̀ o, má retí ìmúláradá láti ọ̀dọ̀ rẹ̀ o. Tí Ọlọ́run bá mú ọ láradá tí wípé o jẹ́ aláìgbàgbọ́ tàbí o jẹ́ Kìrìsìtẹ́nì tí kìí gbé ìgbé ayé ìwà mímọ́, a jẹ́ wípé ó fẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ni o. Tí ẹni náà kò bá sì yí padà tàbí kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ó ṣeé ṣe kí àìsàn tó burú jù kí ó bà lé irú ẹni bẹ́ẹ̀. Èyí ni ìkìlọ̀ tí Jésù fún ọkùnrin tí ó wòsàn ní odò Bẹ́sáídà nínú ìwé Jòhánù orí ìkarùn ẹsẹ̀ ìkẹrìnlá. Olùfẹ́, Jésù ti pèsè ìmúláradá rẹ. Jọ̀wọ́ ayé rẹ fún o pátápátá kí o sì rìn nínú ẹ̀tọ́ àti ẹ̀kọ́ àtòkèwá yìí o. Òun ni ẹni tí ó lè mú ọ láradá pátápátá. Kókó àdúrà: Baba, ó ṣeun tí o jẹ́ olùwòsàn mi o. Jọ̀wọ́ mú gbogbo ohun tí ó jẹ mọ́ àìsàn tàbí ìrora kúrò nínú àgọ́ ara mi o. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi, ẹ ṣeun nítorí ẹ̀yin ni olùwòsàn wa. Ṣùgbọ́n ohun tí ó jẹ mọ́ àìsàn àti ìrora ní ara wa, Olúwa ẹ jọ̀wọ́ ẹ bá wa mú kúrò kí ẹ wò wá sàn pátápátá. Ọlọ́run yóò sì wò wá sàn ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ni orúkọ mi. Ẹ máa bá mi like, kẹ́ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.